حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعددا حتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بها بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وأددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. Short. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه. Alhamdulillah. Ní ibi tí abákéwúdé lánàá, òun ni àyà tí àfáà wa ọmọlẹ́yìn náwó gan. Ṣùgbọ́n a ní lè lọ ọbẹ̀. Ìdí ni wípé àyà náà gùn púpọ̀. A sì pẹ́ díẹ̀ ká tó dé. Tá a bá wo aago nísìnyí àfẹ́ ní jogún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ. In tó fa pípẹ́
àwọn nǹkan tó ṣe pé yóò ṣe gbogbo jàmáà láǹfààní àwọn ẹni tó ṣe gbogbo jàmáà láǹfààní òun ló fà àwọn àlejò kan ni mo ní látọ̀dọ̀ àwọn bàbá ọba èmi náà ti lọ́gbọ́n sọ nígbà àwọn ọ̀sán láwọn lálejò nínú والله يعصمك من الناس لا تهاب دركا ولا تحزى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم kódà a mú un túláàsì wípé tó agbọ́ ni pé kí a má fi mí sí tafsiri ìjókòó yìí in tí ó kàn tí a lò ń bẹ̀ òun ni ibi tí a kéwúdé in kuntum ala safarin وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مكتوب فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم وإن كنتم على سفر ṣé mọ̀ pé ní àná ọ̀rọ̀ pé à ń yára ẹni lówó àbí à ń fi dúkìá gba dúkìá òun ni tí a sọ kèétí ìtàn eléyìí ń sọ fún wa pé tó bá ṣe pé a wà lórí ìrìn àjò ولم تجدوا كاتبا tá a sì rí akọ̀wé tí ó kọ gbogbo ohun tá a bá ṣe sílẹ̀ فرهان مكتوب tọ́ bí ò bá sí eléyìí ọlọ́run ó tún pa wá láṣẹ pé àfi ká fi nǹkan dógò bí irú nísìn a fẹ́ yá ẹnìkan lówó pọ́n mẹ́wàá ẹni tá a gbé pọ́n mẹ́wàá yìí fún àfi kó fi dúkìá rẹ̀ kan kó fi dúó bóyá kẹ̀kẹ́ kan ló ṣẹ̀ṣẹ̀ rà àbí mọ́tò kan ló ṣẹ̀ṣẹ̀ rà àbílẹ̀ kan ní pẹ́tọ̀ ilẹ̀ yìí o mọ́tò yìí o kẹ̀kẹ́ yìí o mo fi dúó ìgbà tí ń sanwó rẹ̀ fún wọn ní tí ń bá sanwó rẹ̀ fún wọn mo gba dúkìá mi padà lọ́wọ́ rẹ̀. فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه فإن أمن بعضكم بعضا bí apá kìíní tó bá ní àmánà sí apá kejì tọ́kàn rẹ̀ balẹ̀ sí wípé èèyàn dáadáa lọkùnrin yìí kò ní jàǹbá mi ó ti fi nǹkan dógò fún ọ ó ti gba aṣọ rẹ̀ kan aṣọ tó fádù aṣọ tóun mọ̀ wípé òun ló pé àbí mọ́tò rẹ̀ ni àbílẹ̀ rẹ̀ kan ní
àbí masínì. èyí tó tọ́ kó o ṣe fálíyò فليؤد الذي اؤتمن أمانته ìwọ tó gba dúkìá rẹ̀ sọ́wọ́ Nígbà tó gba dúkìá rẹ̀ sọ́wọ́. tó bá ṣe pé o ti lè jẹ́rìí ẹ̀ wípé yẹn dáadáa ni kò sì ní jàǹbá rẹ̀ dúkìá rẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ gbé nǹkan rẹ̀ fún. Lọ́jọ́ bá ti mọ̀ pé kò ní jàmbá rẹ̀, ìyẹn dáadáa ni ìyẹn gidi ni, gbé dúkìá rẹ̀ sọ ìgbà tó fi lójú òkú. wàlá taktumu ṣàhádátà وليتق الله ربه ولا تكتموا الشهادة. ẹni tí ó gba nǹkan tá a fi dógò sí lọ́wọ́ ó ní ọlọ́run ní kó bẹ̀rù ọlọ́run wo ni rọ́bàhù ọba tó dá gbogbo nǹkan wàlá taktumu ṣàhádátì ẹ má wá ẹlẹ́rìí kan káàkiri mọ́ tẹ́wàá tó sọ pé àwọn ẹlẹ́rìí mi ni wà má ń yàtúmù wá ومن يكتمها فإنه آثم قلبه. ìwọ tó bá wá ẹlẹ́rìí pé kẹ́lẹ́rìí ó wà ń bẹ ó jàǹbá àmánà ọkàn rẹ àmánà ọkàn rẹ tó o sì jàǹbá yìí ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run wàláhù bímá ta'amaluna basir alim. والله بما تعملون عليم. dájúdájú ọlọ́run ọba alámọ̀yípo ni gbogbo ń tẹ́ ń ṣe iṣẹ́ náà lọ́lọ́run mọ̀. Alámọ̀yípo lọ́lọ́run kó o ṣe ká ń bọ̀rọ̀ kó o ṣe lọ́ọ̀kan gbogbo ẹ̀ ní kò kékeré rẹ̀. lillahi. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. lillahi ma fi samawati wa ma fi al-ardi gbogbo ohun tí ń bẹ nínú sánmà pátápátá Pátákì òkú kan bẹ̀, láì dá nǹkan kan sí láìsákẹ̀sí ọ̀kan lẹ̀. lillahi tọlọ́hun ni wa ma fi al-ardi gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ pátápátá Lórí wà lẹ̀, láì ṣe pé ó yọ kankan kúrò nílẹ̀ kankan kúrò. lillahi Òun náà ló ní tọlọ́hun ni bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ nǹkan rẹ̀ ní. wa in tubudu ma fi وإن anfusikum تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله. àwa ẹ̀dá Àwọn ẹ̀dá alẹ́ púpọ̀ alẹ́ àwọn míì ń bẹ tó ṣe wípé lórí tí wọ́n ṣe tí ń bẹ lérò ọkàn wọn kò gbéra wọn ògbéra àwọn ilé iṣẹ́ ṣe. ẹlòmíì ó sọ tiẹ̀ jáde Ẹlòmí ọ̀sọ̀ ti ẹ̀ ẹlòmíì ó sì sọ tiẹ̀ sínú. Ẹlòmí ọ̀sọ̀ ti ẹnu. àyà yìí ń fi ń yé wa wípé ìwọ tí o bá sọ tiẹ̀ jáde Ìwọ́n bá ọ̀sọ̀ ti àbó wá tiẹ̀ fi tiẹ̀ pamọ́ àbó òfin pamọ́. yuhasibukum bihillah Àwọn ẹ̀fọ́. ọlọ́run ọba yóò fìyà rẹ̀ jẹ ọ́ Yóò tó ní ẹ̀yọ́. fàyàgbéfìrù liman yasha'u ẹni tó bá wu ọlọ́run òun ní máa ṣe àmójútó fún. ويعذب من يشاء والله على كل شيء قدير. bó sì wù
yóò fìyà jẹ lómi èyí wù ló fi àjẹ lórí. dájúdájú ọlọ́run ọba kan ṣoṣo ni ọba àkàtúntò yìí. ala kulli shay'in qadir ó lágbára lérí gbogbo gbogbo nǹkan kálábára rẹ̀ ká. ọ̀lànà lórí agbára rẹ̀. amana rasulu bima آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. Allahu akbar amana rasulu bima unzila ilayhi annabi wa Muhammad ẹtún yòókà gbọ́ annabi wa Muhammad ó gbàgbọ́ ntọ́lọ́run sọ̀kalẹ̀ fún kí lọ́lọ́run sọ̀kalẹ̀ fún alukur'ani annabi gbàgbọ́ kì í wá ṣe pé kùránì nìkan ló gbàgbọ́ ta ló sọ kùránì kalẹ̀ ọlọ́run ló gbàgbọ́ wípé kùránì yìí o ọ̀rọ̀ ọlọ́run ni. بما أنزل إليه من ربه والمؤمنون. gbogbo àwa múmìnì òdodo mùsùlùmí òdodo àwa náà gba kullun amana billahi كل آمن بالله gbogbo wa náà la gbà yí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni. وملائكته a sì gbàgbọ́ wípé àwọn màláìka rẹ̀ òun náà ló dá wọn òun sì ń lò wọ́n. wákùtùbìhì àti tírà rẹ̀ ṣe rí kùtùbìhì tá a bá wò ó bá a bá fẹ́ ṣe n tí kò yẹ gbogbo tírà ni gbogbo tíra ni gbogbo léyìí tó ṣe pé lọ́dọ̀ rẹ̀ ló ti wá lọ́dọ̀ rẹ̀ ló ti wá. àmọ́ specifically ládàáyanrí látàrí rí alukur'ani kùránì lọ̀gá. òun lọ̀gá ìdí tó sì fi jọ̀gá tá a fi lè tú wípé kùránì lọ́lọ́run ń tọ́ka sí níbí níbẹ̀. gbogbo àwọn tírà tó ṣáájú kùránì gbogbo ẹ̀ ló ti wà diluted nǹkan kí nǹkan ti wọnú ẹ̀ àwọn nǹkan tọ́lọ́run ò wí ó ti dàlúpà ìdá àmọ́ kùránì kò ní dà bó ti ṣe wá bẹ́ẹ̀ náà ni ó wà wá rùsùlì yìí àwọn ànábì ọlọ́run wọ́n pọ̀ gbogbo múmi ní òdodo ó gbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́. لا نفرق بين أحد ìwọ tó o bá jẹ́ mùsùlùmí òdodo o ò gbọ́dọ̀ yàkan nípọ̀ sínú àwọn òjíṣẹ́ gbogbo wọn òjíṣẹ́ ọlọ́run ni wọn. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. gbogbo wọn wọ́n sì sọ pé sami'ina agbọ́ wa atọ́na a sì tẹ̀lé àbí
àtẹríba fún Ọlọ́run bẹ́ẹ̀yàn bá tẹ̀lé nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀tọ̀lọ́run ni yóò tẹríba fọ́lọ́run náà ní tá a bá gbà fún àágbà fún ọkàn lè ẹ wo àwọn olóṣèlú tí wọ́n bá ń bára wọn ṣe ẹni tí wọ́n bá ń tẹ̀lé tí wọ́n bá gbà fún ní tó bá wí the last order ẹnu wọn ló wà tí wọ́n bá sọ pé ẹ lọ Kútúwéńjì ẹ lọ ṣe báyìí wọn à ní wádìí nǹkan kan mọ́ wọ́n lọ náà nù Gufranaka Rabbana tó fún ọ láàrẹ o Gufranaka Rabbana wa ilaykal masir. Àforíjì rẹ̀ là ń wá Ọlọ́run wa ilaykal masir. Dájúdájú bá a bá lọ wájú tá a lọ ẹ̀yìn tá a lọ ẹ̀gbẹ́ ọ̀tún tá a lọ tòsì nílé méjì ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run ọba náà lápadà sí. Ghufranaka Rabbana wa ilaykal masir. Ghufranaka Rabbana wa ilaykal masir. Tàlá padà jábọ̀ fún Ọlọ́run náà ni níbòmí ìtàlẹ̀ lọ tó tayọ ọ̀dọ̀ rí Ọlọ́run. لا يكلف الله نفسا إلا وسعها لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر. لا يكلف الله نفسا إلا وسعها. ẹnìkan ò di ẹrù tó wúwo ru ẹnìkan déédé ẹrù tiẹ̀ náà lọ́lọ́run dì fún. déédé ẹrù rẹ òun náà lọ́lọ́run dì fún ọ igba ẹrù gbogbo oṣù báyìí. laha ma kasabat wa alayha ma iktasabat. laha ma kasabat wa alayha ma iktasabat. gbogbo ohun tó o bá ṣe lóore ní dáadáa ìwọ ló ní nǹkan rẹ bó o bá sì ṣe nǹkan míì láburú ìwọ náà ló ní nǹkan rẹ òun kálukú ni ó gbé ẹrù ẹ̀. àwọn ajọ́hun wọn ní àìgbàlùbọ́sà kó wù kó dẹ̀fọ́ n tó o bá gbìn fúnra rẹ ìwọ náà ló hà ẹ̀yìn rẹ nìkan tó ya fọ́tò kó wá kó má jọ bó bá ti ṣe gbé fọ́tò ẹ̀ka rẹ̀ Barrister ó ní ìyànjẹ ò sínú fọ́tò bó o bá ti ṣe jókòó ló bára rẹ̀ n tó o bá ṣe fọ́lọ́hun lọ́lọ́hun ó fi san ọ́ lẹ́sìn yóò fi san ọ́ lẹ́sìn. لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا لا تؤاخذنا إن نسينا ọlọ́run ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا إن نسينا أو أخطأنا àbí ọlọ́run má mú wa ọlọ́run má mú wa mọ́nà wá ní ọ̀pá girigiri ìnà sí iná tá a bá gbàgbé tá a wá sí ọ ìwọ ọlọ́run àkàtà ọ̀nà àbí àti ẹ̀wà màmá àgbàgbé ni àbí àṣìṣe wá látọwọ́ ara wa ni ọlọ́run dákun má fi yíhun bá wa jà èyí ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. tí a bá ṣe àṣìṣe àbí agbàgbé ṣe é ni àti ẹ̀wà màmá àfojúlẹ̀ ṣe é ni ọlọ́run dákun má fi yíhun bá wa jà wàlá tàhámìl àlẹ́yìnà isran ọlọ́run o àdúrà nìyí o kama wàlá tàhámìl àlẹ́yìnà isran ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ẹrù tí ó wúwo jù wá lọ tá à ní lè gbé ọlọ́run dákun má dì í fún wa àwọn kan ló ti dirú ẹ̀ fún kàmá àmọ́tẹ̀hu alẹ́lẹ́dí nàmí kọ́bìlìnà àwọn. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ẹ̀rí láàrin yìí ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا. ẹ̀ṣẹ̀ wo ni àwọn ìjọ ànábì lútù ṣẹ̀ àwọn mélòó ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn àmọ́ gbogbo òlú ló bá jà ẹrù tí èṣẹ̀rù wọn ọlọ́run dìrú wọn ẹ wo ti Fìràwọ́nà náà pẹ̀lú Músà kì í kúkú ṣe pé gbogbo wọn náà wọ́n ṣẹ̀ lọ́hùn Fìràwọ́nà ló ṣẹ̀ lọ́hùn òun ló kó bá wọn ẹrù tí èṣẹ̀rù wọn látàrí tí wọn ọlọ́run ọba ó fìyà jẹ gbogbo wọn irú bẹ́ẹ̀ pọ̀
àwọn wá ń bẹ lọ́run lásìkò tànẹ́bì yìí ọlọ́run mọ́dìrú ẹ̀rù wá. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ẹrù tó mọ̀ tíwọ ọlọ́run ọba tó mọ̀ páà lè gbé dákun mọ́dìrú wá. واعف عنا واعف عنا واعف عنا واعف عنا ṣàánú wa ọlọ́run ṣàmójúkúò واغفر لنا واغفر لنا وارحمنا واغفر لنا واغفر لنا ìwọ ọlọ́run ṣàmójúkúò fún wa nínú àwọn ẹ̀ṣẹ̀ wa warhamna واغفر لنا وارحمنا warhamna já bá yọ́nú rẹ pàdé já pàdé ráhámà wọ ọlọ́run kẹwàá ọlọ́run anta maulana أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين. ọlọ́run o ìwọ náà la ní àlérò ní ìlẹ́yìn rẹ̀ ìwọ lọ̀gá wa ìwọ gan là ń sì ń sìn àní sẹ́ndòmí fún ọ. أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين. àwọn ẹni ibi ni àwọn wèrè kò sí tí wèrè dà láti rí i wípé àwọn rí ẹ̀yìn àwọn ẹni ọlọ́run àwọn gèfèrí dákun ràn wá lọ́wọ́ ọlọ́run. فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين. ràn wá lọ́wọ́ já borí ète àwọn gèfèrí wọ̀nyí. bí gbogbo wa ti ṣe wà yìí bá a bá rí kan nínú wọn tó wà ní ipò tó ga táwa náà ń sì ń wá pé káwa náà ó ga èyí tí ó fi wá kó mú wa àwọn ẹgbẹ́ rẹ̀ ni ó lọ́ọ́ fà kalẹ̀ ó fà wá sẹ́yìn nù ọlọ́run kó gbé wa lékè alhamdulillahi rabbil alamin a parí súratul Baqara gbogbo ohun tí a ké ní súratul Baqara yìí láti bẹ̀rẹ̀ dópin àwọn nǹkan kan ń bẹ tí mo fẹ́ gbọ́ lẹ́nu jàmáà
Bismillah. Àwọn bàbá wa làjí àgbà wọ́n jẹ́ ọmọ sọ̀rọ̀ sí báyìí lọ nínú àtẹ̀yà. Bismillah. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Owó sàárà 2000 àwọn bàbá ti wọlé bẹ́ẹ̀ náà ni àwọn aláàjì wa yìí sí fọ́tò wọ́n ní bàbá wa làjí àgbà. Bàbá wa lè látún di 37 years lẹ́nìí ọlọ́run akẹ́ wọn. Àyájọ́ òní náà ló pé ọdún méje tí ìyá wa tó bí àáfà àwọn ọmọlẹ̀ náà jáde láyé. Láti àwọn ìyá múrí ọmọlẹ̀ ọlọ́run akẹ́ wọn, ọlọ́run ṣàánú wọn. Ẹ̀dá kúkúrú wọn láwùlẹ̀ pẹ̀lú bísímìlá. Bàbá olúwa sí àgbáyé ọlọ́run ṣàánú gbogbo wọn. Bísímìlá ikú ìpọ̀ ọ̀lọ́. Bísímìlá bàbá wa Saheed Oníkòkò gba sàdúrà fún wa ọmọ wa di mẹ́fà Bàbá Musaid Dì 1000 naira wọ́n ti wọlé. Aláàjì wa